Ìpinnu àti di gómìnà, mo gbà pé kádàrá èmi àtọlọ́run ni. Torí gbà tí mo kọ́kọ́ dé Ọ̀ṣun, mi ò bá ti gómìnà wá. À ń bọ̀, orúkọ tí ẹ ní à ń bọ̀. Táwọn èèyàn fi fún Muyideen Bọ́lá Oyèbáméjì. Torí à ń bọ̀ ni pé aṣíwájú Muyideen Bọ́lá Oyèbáméjì ò ní à ń bọ̀. Ìpinnu àti di gómìnà, mo gbà pé kádàrá èmi àtọlọ́run ni. Torí gbà tí mo kọ́kọ́ dé Ọ̀ṣun, mi ò bá ti gómìnà wá. Mo bá ti pé kí n ṣiṣẹ́ fún ìpínlẹ̀ tí wọ́n ti bí mi, kí n dẹ̀ lè kópa nínú ìdàgbàsókè ti ìpínlẹ̀ náà. Ohun tó kọ́kọ́ jẹ mí lógún jù nìyẹn. Ṣùgbọ́n gbà tí mo débẹ̀, torí pé a ṣe dáadáa ní ibi tí a kọ́kọ́ wà, ìyẹn ní Ọ̀ṣun State Investment Company yẹn, ó ní gómìnà jẹ́ ká fi wò pé ọmọ tó ṣe dáadáa yìí, ẹ jẹ́ ká fi ipò tó tún lágbára jù díẹ̀. Ó ní wọ́n fi wá ṣe kọmíṣánná fún ètò ìṣúná ní ìgbà gómìnà ìjẹta Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ibi tó ti bẹ̀rẹ̀, ibi tó ṣèlú ti wọ́ nìyẹn. Ṣé rí ìjọba ṣíṣe iṣẹ́ ọpọlọ ni? Nǹkan tó dẹ̀ rọ̀ mọ́ ó pọ̀ gan. Irú èèyàn tí ó kọ́kọ́ máa ṣèjọba, ìjọba ṣíṣe láti yé, ó láti mọ̀ pé, ó láti nítàn ìtàn pé ó ti wà níjọba rí, àbí tí ó bá tiẹ̀ sí níjọba rí, ó ti mọ̀ bọ́n ṣe ń ṣe ìjọba níjọba tó bá dáa, tó dẹ̀ lè ṣe yọrí. Àwọn tó wà níbẹ̀ yìí, wọn mọ̀ ń pa ìjọba, wọn dẹ̀ ṣe dáadáa. Nígbà táwa wà níbẹ̀, owó tí wọ́n fún wa láti Àbújá gẹ́gẹ́ bí owó àfitún ìlú ṣe àti fi ṣe ètò ìlú, owó náà kéré jọjọ. Ṣùgbọ́n pàápàá despite that, a rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la rí gbèsè. Bí ìlọ́po mẹ́wàá owó tá à ń gbà yẹn ni wọ́n ń gbà sí. Ní agbègbè wa yìí, iṣẹ́ àgbẹ̀ ló jẹ wá lógún jù. Iṣẹ́ àgbẹ̀ yẹn dẹ̀ ré, kò sí nǹkan kan tá a lè fi wé. Tí a bá ti mú iṣẹ́ àgbẹ̀ dáadáa, tí ìjọba mú ní ọ̀kúnkúndùn, mú lọ́kúnkúndùn báwo, ìjọba láti kọ́kọ́ pe àwọn àgbẹ̀ jókòó. A kọ́kọ́ wò pé nǹkan tí à ń pè ní mapping. Wọ́n á wo mapping yẹn láti rí pé níbí báyìí rainforest ni, níbí báyìí savannah ni, níbí báyìí semi savannah ni. Nǹkan tó ń pè bẹ́ẹ̀ náà ni pé pápá tó jọmọ́ bíi pápá, tó jọmọ́ bíi pápá díẹ̀ àti igbógàn díẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn, wọ́n á ti mọ nǹkan tá a lè gbìn síbẹ̀, táwọn èèyàn fi lè mọ̀ pé eléyìí yóò ṣe dáadáa, yóò hù dáadáa ń bí. A dẹ̀ lè fi kọ́kọ́ fi bọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Tá bá tó wá bọ́ ará ìpínlẹ̀ Ọ̀ṣun tán, a lè tún fi bọ́ àwọn ará ìpínlẹ̀ mi. Kódà a lè tún fi bọ́ àwọn ará òkè òkun. Ṣé rí tẹ́ bá ti kọ́kọ́ mú àgbẹ̀, tá bá ti ṣe dáadáa, ó máa ní ìlọsíwájú àti ìpín ní ọrọ̀ ajé púpọ̀. Ṣé rí owó tá fi máa ṣe ètò ẹ̀kọ́ tó máa dúró dáadáa, tó máa yàtọ̀ sí pé à ń lọ tò ní Àbújá, yóò wà dáadáa. Èmi ò tiẹ̀ ní bàbá àṣàlẹ̀, Ọlọ́run ní bàbá àṣàlẹ̀ tèmi. Mi ò ní bàbá àṣàlẹ̀ kankan. Ṣùgbọ́n tí n bá sọ bẹ́ẹ̀,
ẹnìkan ò lè dá igbó ṣe. Ó ṣe pàtàkì àwọn tó máa jẹ́ bàbá ìsàlẹ̀ tí mo lè sọ òun ni àwọn ará ìlú, torí ètò láti máa ṣe àtótónu àti láti máa ṣe ìpàdé pẹ̀lú àwọn ará ìlú bí ìlú ṣe yẹ kó dáa, bí ìlú ṣe ń lọ. Ó ṣe pàtàkì láti jẹ́ pé àwọn yẹn wọ́n máa dá sí ìjọba, nǹkan tá à ń pè ní inclusiveness lóyìnbó. Tá bá ti níyẹn, àwọn yẹn ní bàbá ìsàlẹ̀. Ní ẹgbẹ́ APC, ẹgbẹ́ elétò ni, ẹgbẹ́ Awólọ́wọ̀ níbẹ̀ sí ni, ẹgbẹ́ tó dẹ̀ nítọ̀ ni. Àwa ò kì í ṣe ẹgbẹ́ dìbò kó ṣe bẹ́ẹ̀ o. A dẹ̀ kì í fi nǹkan kan bẹ àwọn èèyàn ju pé a kì í fowó bẹ̀ wọ́n ju pé nǹkan tá a fẹ́ ṣe fún yín, tá a fẹ́ ṣe fún yín, tá a fẹ́ ṣe fún yín lélẹ̀. A dẹ̀ ti ń polongo ẹ̀, a dẹ̀ rí pé inú àwọn èèyàn dùn, wọ́n gbà wá. tó jẹ́ dìbò kó síbẹ̀ yẹn kò ní sí nínú ètò, kò tiẹ̀ sí rí.